ó di dandan kílẹ̀ ó mọ́ títí ayé làwa yóò jọ máa wà ó kíkú má pa ẹ́ kíkú má pa mí a lè máa ṣọ̀rẹ́ wa títí ayé. Ìpín wa ọ̀kan ní àyànmọ́ wa ló yàtọ̀ o ọ̀rẹ́ wa ò ní tú ìjì tó ń jà yóò kò máa ní gbé wa lọ. Ikú wa àjọkú àwẹ̀ wa àjọgbà. Sórí nǹkan tó fẹ́ ṣe yẹn máa fẹ́ kó wà very careful o nǹkan tó ti ń lọ ọdún mẹ́rin bọ̀ fún ó wá ti dé orientation camp sí wọ́n fẹ́ fi nǹkan kékeré bàjẹ́ tí o mọ̀ pé tó bá lọ mú ẹ àwọn authorities yìí wọ́n ní take it lightly pẹ̀lú ẹ̀ rárá o mo fẹ́ kó wà very careful o. all right mo ti gbọ́ ẹ bọ́ ìgbà tó wọ́n ń sọ̀rọ̀ báyìí sí now what do you want me to do kí ló fẹ́ kí n ṣe. ṣé o mọ̀ pé nǹkan tó bá lè mi ò ń like ẹ̀ ó ṣe dandan ni kó lọ ni. Bọ́ mo ti bá Popsi sọ wọ́n làwọn ò lè gbà ọ̀tún táwọn bá dé láti travelling. Then mo ti bá wọn sọ everything náà gbà náà. Wo bí a kò fi gbogbo ẹ lẹ̀. mi ò lè fi sílẹ̀ náà ṣé máa tún kárí iye yìí ni. Well mi mọ nǹkan tí mo lè sọ mọ́ báyìí. ọ̀pọ̀ orin kí ìwọ náà consider. wo ṣe ẹjọ́ ọ̀rẹ́ ni mo wá fi sọ. I will see you. All right. Take care of yourself. ẹjọ́ ọ̀rẹ́ ni mo wá fi sùn mo mi ń gùn mí gàràgàrà wọ́n dẹ̀ ní tájà bá ń sinwin á mojú iná ló jẹ́ kí wọ́n fẹjọ́ ẹ̀sùn ẹ̀ o. ṣé wọ́n fi hàn ṣe platoon leader náà fi mí ṣe platoon leader ni tó jẹ́ pé òun mí náà ṣáá ni kò sí nǹkan tí mo máa ṣe tó máa satisfy ẹ̀ tí n bá ṣe lé àní mi ò mọ̀ ṣe she's always complaining wọ́n dẹ̀ rí bẹ́ẹ̀ kan tó fi mí ṣe platoon leader o ló jẹ́ kí wọ́n fi ẹjọ́ ẹ̀sùn ẹ̀ torí wọ́n ní aṣọ tó bá kángun ségun ló ń jẹ́jẹ́ pẹ̀ tí wọ́n mi bá tún dẹ́ mi ṣe yìí tí wọ́n mi bá tún dẹ́ mi nǹkan tí máa ṣe fún ẹ̀yin méjì ẹ̀ ní believe ẹ̀ bá mi wọ́n ẹ̀ o bá mi wọ́n nù mí gidigidi gan because ẹ má underestimate mi nǹkan tí máa ṣe fún kò ní believe ẹ̀. One day ó dẹ̀ ní sùúrù náà wọ́n ìwọ ló mọ̀ jàre ẹ̀yin méjì lẹ mọ̀ nǹkan tó ṣe yín tí wọ́n bá dẹ̀ bá wù mí yẹn náà sọ́ọ̀sì aka gidi borí kò ní gbọ́ ìwọ náà ò dẹ̀ fẹ́ gbà wo ó tẹ̀ dá bẹ́ẹ̀ wù mí ṣáà máa gbórí ẹ̀yẹn bọ̀ má bọ̀ wo Wándé ó yẹ̀ṣẹ̀ lọ báyìí sí i. ṣé Wándé kò àbí bàbá Wándé tó ń ṣe tíátà. Wándé tó bá wọ̀n ẹni kò pé Wándé kan náà. kí wàá ló ṣeun. Wùnmí alágẹmọ tó ń lọ jẹ́jẹ́ ikú máa ń pa á tún bọ̀ sí ọpọlọ tó ń jọ rẹ̀ mọ́lẹ̀ gbàgbàgbà. wọ́n arábìnrin dákẹ́ ọ̀fọ̀ jàre kò sí nǹkan tó lè yẹ fẹ́ mi. ó wà lè ṣe mẹ́wàá. mú à. èmi. wo kọ́lá kúrò lẹ́kọ̀ọ́ bèbí ẹ̀kọ́ kọ́lá kò sí tó yẹ fẹ́ mi. ọ̀rẹ́ Abíọ́dún Òbí ó lágbára ó ga ọ láti jọ yìí. mi kó gẹrí ọ̀nà ẹ̀ tó pọ̀ ni ò jẹ́ kó tó lọ Sókótó kó tó mórílé Kàlàbá kó tó wá fàdàgbà sọ́nà Èkó má bínú. bẹ́ẹ̀ tí ẹ rí mo mọ̀ pé ọ̀nà máa pọ̀ náà rílì ẹ bẹ̀tẹ̀ Bíọ́dún kí ni a fẹ́ ṣe nípa ọ̀rọ̀ àwọn ìyá ẹ̀ nípa ọ̀rọ̀ wedding o Wùmí ò jẹ́ kí n gbádùn nípa ọ̀rọ̀ same date yìí.
ṣùgbọ́n nǹkan tí máa advice máa fún ẹ bó ṣe ń ṣorogun ẹ ló ń ṣe gbàkọ tèmi náà òun náà jẹ́ kémi náà gbádùn I think we have to give it to them. ṣé wàá òkè bó ọ̀rẹ́ mi kò easy o ọlọ́run jẹ́ easy fún wa ṣàtìfẹ́ lọ́kọ ní báyìí. just like that. ọ̀rọ̀ lídì nǹkan báwo ló ti máa ṣe sí. bẹ́ẹ̀ lóhùn sí náà ni àbí. no tó bá jẹ́ wọ́n nǹkan. but àbí kí ni àwọn fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ lóhùn sí náà ni. Let's just give it to them. My dear. Yes, darling. I'm at the conclude lórí wedding plan here. Is that? Yes. Nípa dating. Yeah, so date with them. December 5th náà. Same date. Thank you, darling. Ẹ ṣe ọ̀fẹ́. Bọ́lẹ̀ wá lọ sí. You know Akànnì ká ní nice time jáde. Àwa náà fẹ́ lọ káwọn àna wa kan tó máa wá ní December 5 tán sọ yìí. My dear girl, ṣe wọ́n sọ pé etí tó bá gbà lọ ó yẹ kó béèrè àbọ̀ ni. I'm sorry. I'm very, very, very sorry. Kí ni doctor wa sọ? Anyway, in the next 8 months, you're going to become a father. No, I don't understand. Wait. Ṣé nǹkan tó ń try that stuff mi ni pé you are 4 weeks pregnant. Yes. Oh my God! You are a darling! Oh, yeah. God! Don't know. So it means I'm going to be a father. Oh yeah. Shuri, baby. Shuri, ọmọ mi tó wà nínú ẹ̀. Ó máa wù mí kó lọ jẹ́ a bouncing baby boy. So selfish. Ẹ jalè ń tà. Ṣé tó bá jẹ́ pé ọkùnrin lèmi ṣo máa rí mi fẹ́? Baby, Ọlọ́run ti ṣe obìnrin ní ẹ̀, àdẹ ti fẹ́ ra wa. Bẹ́ẹ̀ ṣe orí mi o, ọkùnrin yẹn lèmi fẹ́. So ọkùnrin ni. Ó fọ́ ni. Ṣeré èyí tó wà nínú mi. Obìnrin ni. It's a lie. Ọwọ́ rẹ̀ la máa fi tẹ̀lé. Ọkùnrin ni. Obìnrin ni. Ọkùnrin ni. Tìmílẹ̀ níbo ló ń wọ̀ mí lọ? Ṣé. O tún fẹ́ lọ ṣàṣe mi. Yóò tìmílẹ̀ lọ. Tìmílẹ̀ ti láì jẹ́ o. Ti láì jẹ́ o. Ó mi ò lọ. Ọjọ́ àmì má ṣe pọ̀rẹ́ mi. Èdìdì ni wá kò sẹ́ni rẹ̀ tú. Bí má farapa lóde ọ̀rẹ́ mi á sì jẹ́ rọra nílẹ̀. Ẹ wá rí pé ọ̀rẹ́ àwa méjèèjì ojú ọmọ ìyá lọ. Bí má farapa lóde ọ̀rẹ́ mi á sì jẹ́ rọra nílẹ̀. Ẹ wá rí pé ọ̀rẹ́ àwa méjèèjì ojú ọmọ ìyá lọ. Bójúmọ́ bá mọ́, ó di dandan kílẹ̀ ń mọ́. Títí ayé làwa yóò jọ máa wà ó. Kíkú má pa ẹ́, kíkú má pa mí, a lè máa ṣọ̀rẹ́ wa. Títí ayé, ìpín wa ọ̀kan ni, àyànmọ́ wa ló yàtọ̀ o. Ọ̀rẹ́ wa ò ní tú, ìjì tó ń jà yóò kò máa ní gbé wa lọ. Ikú wa àjọkú, àwẹ̀ wa àjọgbà, ọjọ́ rírí jẹ ọ̀kẹ́, ọjọ́ kẹrẹ́ fèmí sùn lọ́wọ́, ọ̀rẹ́ mi àtàtà. Kò sóhun tó lè yà wá, níbi ògbéyàn tó rí, nítòsí ìbẹ̀rẹ̀ mi ti yan tèmi. Ìṣe tèmi tirẹ̀ rẹ́gírẹ́gí ló ṣe. Ọ̀rẹ́ tí ẹ ò ní, kò lè mọ bí mo ṣe fẹ́. Kémi náà kì í fọ ẹ tèmi ọ̀rẹ́, kò lè mọ bí mo ṣe fẹ́. Ikú wa àjọkú, àwẹ̀ wa àjọgbà. Ọjọ́ pa mí.
tilẹ̀ wù ó kéré ó mọ́ tó má fi ṣe kòǹgẹ́ mi o. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó má fi ṣe kòǹgẹ́ mi o. Yàmíyá ìdá. Hello doctor ń bólé wá. Tí ń filé rẹ̀. Ẹ wò ó dáa ẹ jẹ́ kí n máa gbé bọ̀ lọ́dọ̀ yín sá máa wá gbé bọ̀ sá wọ́n máa gbé bọ̀ ẹ ṣe pẹ̀lẹ́ Jíbọ́lá pẹ̀lẹ́. Mi ò fẹ́ rárá. Òòṣà òkè dákun mi ò fẹ́ rárá. Má dá sí mi lágbádá. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó má fi ṣe kòǹgẹ́ mi o. Ọlọ́run òde ṣàánú mi dókítà ẹjọ́ ẹ má jẹ́ kí Jíbọ́lá kú kò ní níwájú kò ní lẹ́yìn ojúkọ epo ojúkọ èrè ní Jíbọ́lá. Madam ilé èdè ń ṣe báyìí ní kété easy Jíbọ́lá will be okay. I can assure you that. Dókítà ó máa wọ òkè náà lè sọ kò òkè ó máa wọ òkè náà lè sọ láti jó ìjọ dókítà ìṣàánú mi. Má dá sí mi lágbádá. Ọ̀rẹ́ mi Jíbọ́lá pẹ̀lẹ́. Báwo ti wà ní báyìí? Ṣé wọ́n improve rárá báyìí? Ọ̀rẹ́ mi, ó ti sún mi. Honestly, ó ti sún mi. Èèyàn kan gbọ́dọ̀ sọ pọ́rọ̀ ọmọ èèyàn sún mi ọdún. Mú mi Jíbọ́lá. Èmi ò bá suggest bí a ká change doctor at least for a better treatment, preferably an Indian cardiologist. Indian? Ìgbà tí wọ́n fẹ́ rí yìí báyìí. Ṣé ọkọ mi ní Indian cardiologist friend kan Dr. Koyum specialist lórí gbogbo àwọn cases báyìí bóyá tó bá bá sọ̀rọ̀ àbí kí ló feel. Ìwọ rẹ̀ gbogbo assistant tó bá lè rẹ̀ dà fún mi máa fi ṣe tẹ̀ rí ọlọ́ọ̀jọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́. Mú mi Jíbọ́lá àìsàn tó ń ṣogójì òun náà ló ń ṣọ̀ọ́dúnrún èyí tó ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà pátápátá náà ló ń ṣe ṣùgbọ́n àwọn náà kù sí mi lórí ọ̀rọ̀ ọmọ yìí ọ̀gá lágbára Ọlọ́run ò ní fojú sunkún ẹ̀ pẹ̀lẹ́. Ó ṣe ọ̀la ó ṣe gan-an ni wọn kò ṣe tẹ̀ ó ṣe má bínú kí ni kí ó fà kí ló fẹ́. Àwọn fún tẹ̀lé jẹ́ kankan ṣé lórí nǹkan tó wà lẹ́nu fẹ́ máa ní mo fẹ́ mú kankan ó máa dé fún ẹ ní sinmi lágbára Ọlọ́run àdé fojú sunkún àwọn ọmọ náà. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó má fi ṣe kòǹgẹ́ mi o. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó má fi ṣe kòǹgẹ́ mi o. Yàmíyá ìdààmú inú ọjọ́ ọmọ méjì ní ìdá ìjọ ọmọ méjì ní ìdá ọ̀nà ọjọ́ ọmọ méjì ní ìdá tí ó lè pè méjì ó lè ṣàánú mi ó lè dùn mí nínú lórí ọmọ náà má jẹ́ kí ọmọ mi ṣe àìsàn mọ́ ọ̀nà mi jọ ọlọ́run mi jọ bá mi mọ́ mọ́ mi lára yá bá mi mọ́ mọ́ mi lára dá. Not again. How we fine? You must have come on. My dear, kí ló ṣẹlẹ̀? Ẹkún. Sórí ohun Ọlọ́run ló fún wa ní Jíbọ́lá. Ọlọ́run tó dẹ̀ fún wa, mo mọ̀ pé Ọlọ́run á tọ́jú ẹ̀. Tó bá jẹ́ lórí àìsàn Jíbọ́lá ni ààrẹ ayé mo fọkàn balẹ̀. Ẹ bá bọ̀ náà kó jọ kò gbé méjì. Má ò rí ọ̀rọ̀ ìṣe ti gbọ́. Àbọ̀mọ̀wọ́ mo fẹ́ bí ní èjì mi. Ẹ bá bọ̀ náà èjì ẹ bá. Bó tilẹ̀ wù ó kéré ó
fi ṣe kòńgẹ́ mi o bó tilẹ̀ wù ó kéré ó mọ̀ tó. ọwọ́ àlàáfíà ni ṣe wọlé látẹ̀kọ́ ló sọ pé kì í gba nǹkan báyìí ni mo mú wá fún yín. ẹ má bínú mo kàn ní kí n rush kí wá béèrè nǹkan kan lọ́wọ́ yín. mo tún kò fi béèrè pé báwo la ṣe ń mú aṣọ fún wedding kan àti mo fẹ́ mú aṣọ fún àwọn ọ̀rẹ́ mi. anything ló lè ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀. Jọlá dé bẹ̀rẹ̀. hey Jíbọ́lá báwo ni. ó ti máa bínú sí mi o. What? ó ti máa bínú sí mi o. meet Tinúkẹ́ meet Jíbọ́lá. Tinúkẹ́. àbúrò friends. How you doing? Fine, how you doing too? Jọlá dé mo bínú. Má bínú. Over 2 weeks into our hospitalized. Kú o ti ẹ̀ wá wò mí. Ṣé kí ẹ fún drink? Má bínú preparation wedding mi ló fà. Well, I'm Balayo Yoni. Báwo ni? Everybody well done. As you can see. Wọ́n wà lójú ẹ̀ fún tiwa, okay. Thank you. Ọjọ́ olúwa máa kàn wọ́n náà báyìí. Oh, for me, I'm not thinking about that for now. O jẹ́ think about that for now. Torí tọkọ mi má lọ máa pè é lọ́nkú. Tó bá dẹ̀ pè é lọ́nkú ò gbúdọ̀ náà. Tinúkẹ́ ẹjọ́ má bínú sí mi jà. It's a little important for now. Ṣùgbọ́n. And ìwọ náà kò tètè. Anyway, Daddy àti Mommy àtàwọn àbúrò mi kọ́. Daddy àti Mommy ti jáde, àwọn àbúrò ti padà sí hostel. Yeah. Is that Tinú? So ó ní wọn máa kọ fún ìyàwó báyìí. Ẹ má worry, ẹ jẹ́ kó dìgbà náà. O ṣe mú láìkèsí tó fún yẹn. I can see you are preparing so well. Thank you. Má gbà sọ̀rọ̀ jù ṣóun ló wá wà ní. Bẹ́ẹ̀ ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Ṣé o gbéra wà ní àbọ̀ gbé wa máa mú jù o? Mi lè dáràn o. O bìlí pé mọ́mí máa jẹ́ kí n máa drive ara fún ara. Kí n jẹ́ kán mú. Ó ga fún ẹ olókè. Ìwọ ò kí ń béèrè yẹn tí ẹ. Àfi kéèyàn máa pè é, kéèyàn máa pè é. Ẹ wo àǹtí mi ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ yín náà mọ̀ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni? Àtijọ́ àti mú ló fà á. Ẹ wo iṣẹ́ mi ò tiẹ̀ gbà mí láàyè rárá. Dádì àti Jíbọ́lá ńkọ́? Dádì máa ti wá àtijọ́ àti mú lọ́n ti wọ̀n. Àmọ́ Jíbọ́lá wà lọ́dọ̀ àwọn Jọlá. That reminds me. Mọ́mí Jọládé náà ti ń kọ́. Ṣé díẹ̀ tí mo ti rí wọn gbẹ̀yìn? Àlàáfíà lọ̀rẹ́ mi wà o. Jọládé gan fẹ́ ṣe ìgbéyàwó lẹ́nu ọjọ́ mẹ́ta. That's good news. Ọlọ́run ò ṣe o. Ọlọ́run àmójọ́rò. Irú aṣọ wo ló wá ń báyìí? Wọ́n máa tí ì máa ṣe kankan o. Àmọ́ wọ́n máa ti máa ṣe màdé kó gbọ́ṣà. Ilé màá tí mi. Ẹ wo, ebi ló ti ẹ̀ ń pa mí bọ̀ mi ò ṣe wà kílẹ̀ nílé téèyàn lè jẹ. Òfò ni tèmi nílé tó lè jẹ. Tèmi bá pẹ́ wà bó sílé ìdáná wà ní tó bá wọ̀n ìjẹ́. Ọbẹ̀ wà ní físà. Níkẹ́. Àǹtí mi o. Wà á máa sọ̀rọ̀ náà wọ́n rán báyìí. Mo ń gbọ́ ẹ Dennis ẹ̀. Okay. Ó mọ nǹkan tó máa ṣe fún mi. Sórí èyí tó ní red colour yẹn, try láti bá mi get bí 9. Yeah, 9. Then the other blue colour, bá mi get bí 7. Báwo ló ṣe máa ń ṣe báyìí? Báwo ló ṣe máa ń ṣe báyìí? Okay. All right. Okay, ṣé red yẹn ó lè pé 10 kí the other blue jẹ́ 6, so all together á jẹ́ 16. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, I'm counting on you because I know you very well. Mo mọ̀ ẹ́ bó ṣe máa ń disappoint me this time around o. All right. Okay. All right, jọ̀ọ́ má fọkàn pọ̀. All right. Màá pè ẹ́ padà, mo lálejò, màá pè ẹ́ padà. All right, later. Ọkọ ìyàwó. Ẹ ká sàn. Dapsy. Kí ló ṣẹlẹ̀? Fáìmù àìkúṣẹ́ náà wà. Yes. Ọjọ́ mẹ́ta. Ṣọ́fọ̀ pẹ̀lú. Ìkúṣẹ́ náà. Owó
iṣẹ́ nìyẹn jàre tiwa too tedious. Báwo dẹ̀ ni gbogbo preparation wedding? I'm prepared o. Kọ́lọ́ ràn wá lọ́wọ́ ni wọ́n ti kò easy àtọ̀. Ṣé ìgbà táwọn kékeré tẹ máa ń sọ fún wa pé to become a man is not a day job? A máa ń rò péré ni. Ọ̀gá, sórí ayé àtijọ́ ni to become a man. Sórí to become a woman these days pàápàá it's not a day job. Ó terrible gan, ìlú yìí gan pàápàá bó ṣe rí ó terrible. But nǹkan tí mo fẹ́ ṣe ni pé sórí gbogbo ti reception dáadáa ni everything tó bá máa cost máa take care of. Ẹ ṣé gan ma, mo dúpẹ́ ma. Ẹ wò lágbára Ọlọ́run ojú òní tí yín ẹ̀yin la máa bá ẹ pẹ́ fún wa. Àǹtí ẹ ṣé gan, really appreciate ẹ ma. Ó máa rọpẹ́ dà ìgbà tí n bá ṣe fún ẹ ta ni mo fẹ́ ṣe fún Dàpọ̀ tí n bá ṣe fún ẹ tí mi ṣe fún títà mi ta ni mo fẹ́ ṣe fún náà. Wo má kí mi iṣẹ́ mi ni mò ń ṣe responsibility mi ni màá dẹ̀ ṣe. Mo gbọ́dọ̀ ṣe fún ẹ ní nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn tó sọ fún dádì àmọ́ mi pé àǹtí ti take off reception. Ọ̀rẹ́ máa ṣe nǹkan mọ́. àdúpẹ́ gbogbo èyí tí ẹ bá wá sí ìgbéyàwó ọ̀gbẹ́ni Jọlá Adé àti Ìyáàfin Dàpọ̀. Oh, sorry. Àsìkò màtá sì sọ tí mo ní ògúndìrán ló kù díẹ̀. Ọ̀rọ̀ iná ló mú bàbá nípa ọmọ máyéré pàdé òun ládàpọ̀ ìyá aró papọ̀jù tí ń jẹ́ lẹ́dá. Arákùnrin Dàpọ̀ àtàlábìnrin Jọlá Adé ni mo fẹ́ sọ ojú wa ò ní rí bi. Àánú ẹ̀jẹ̀ máa wò ní ìrọ̀rùn. Nígbà àwọn àti gbogbo ẹ̀ ní pápá àpáàtì ní kan máa ń kówó torí àwọn ọ̀rọ̀ ẹ̀dá mú sọ lókun torí ẹ̀mí ti ṣe pápá àpátáwọn ìlú ìjó mo ti ra dòdò mo jẹ dòdò ń jò mo wá fọwọ́ dòdò lé ọmọ dòdò bí dòdò ọmọ dòdò wá sáré odò lọ́nà òdodo ó pọ̀ mi sínú odò nìkan dòdò ó wá fọ mi ní odò pọ̀ dòdò rẹ̀ ní ó lọ sí di òdòdó ó ní tó bá dá dòdò òdòdó ló wọ́n máa sọ ẹ pàtẹ́wọ́ fún mi kò yí sí i. ní báyìí àwọn àmà pé ọkọ ìyàwó àti ìyàwó kó wá fẹsẹ̀ rajó báyìí tí wọ́n bá ti wá ń jó lọ́wọ́ kẹ́ ẹ máa bá wa fi owó kẹ́ ẹ máa bá wa fi yẹ wọn sí. ẹ̀yin olùwà ẹgbọ́n sókè kókò ewúrẹ́ tí wọ́n máa fọ òkú èèyàn ẹ̀ṣẹ́. Oh yeah.
Lateef. Sir. Jọ̀ọ́ torí Ọlọ́run bá mi gbẹ́sẹ̀ lé ara mi wà lọ́nà I can't wait. Sir. ẹ má dáhùn o. Kó má dáhùn kẹ̀. Kí ni? Ìka ti délé ló ń ṣe mí ká ti wà. Ẹ má dáhùn ẹjọ́ díẹ̀ díẹ̀. Madam mo ti gbọ́ngbà yẹn o. Ó ga o. Alẹ́ òní á le. Ìdájí òní ṣe kó. Tẹ́nitẹ́ni. Ọlọ́run ṣàníjẹ́ ó para ẹ̀. ṣe mí lọ́lú ọmọ. Okay sir, ẹ ní sùúrù madam, doctor ti attend sí wọn lọ́wọ́. Wá ṣe mí lọ́lú ọmọ. Má fi mí pa àwọn òbí mi lẹ́kún. Àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́ o. Bá àwọn òbí tó bí mi. Ó yá ṣe mí ṣe mí ṣe mí lóòlù ọmọ o. Ọmọ tí ó dògún tí ó dọ̀gbọ̀n tí ó dìrú tí ó dìgbà ni kò ṣe mí lóòlù ọmọ. Má fi mí pa àwọn òbí mi lẹ́kún. Àwọn náà ló ń bọ̀ yìí. Dókítà sá ẹ ṣe ẹ dẹ́kun èmi ni bàbá ọmọ tó ní accident. Àwọn onígbéyàwó. Bẹ́ẹ̀ni. Ẹ rà sá. Báwo ló ṣe sọ pé ó ṣe ṣẹlẹ̀ gan-an? According to an eyewitness, wọ́n sọ pé trailer ló kọlu mọ́tò wọn. Ọlọ́run mi dókítà ìjọ ṣé wọ́n dẹ̀ response treatment by. Àwọn response treatment dájú. Wá ṣe mí o. Má fi mí pa àwọn òbí mi lẹ́kún. Àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́ o. Bá àwọn òbí tó bí mi. Bó wà ní Jọládé wà báyìí? Ó wà nílé ó sùn. Báwo wà ní ti ọkọ? Ṣé wọ́n ti sin? Ó kúkú ṣì wà ní mọ́ṣúárì, wọn ò tí ì lọ gbòkú ẹ̀.
Kí ló dé? Ọkùnrin ti bẹ̀rẹ̀. Ọkùnrin ti bẹ̀rẹ̀. Ok, à ń bọ̀ nísinsìnyí. À ń bọ̀. Kí ló ṣẹlẹ̀? Múlíká ló pè. Ó ní Jíbọ́lá tún ti bẹ̀rẹ̀ crisis ẹ̀. Jíbọ́lá! Jíbọ́lá! Relax. Mo ṣọ́ ọ̀pẹ àti lògùn ni. Wo mú ìjọba adé kékeré tẹ̀ máa lọ torí náà jọ tẹ̀lé ti máa lọ. Ẹ ṣe sá. Take it easy. Ọlọ́run abirú àjálù burúkú wà ní gbogbo ilé nítorí Ọlọ́run. Ìgbé ní bíbá ìgbé lọ́rùn ọwọ́ wá dàbí. Ọ̀gá ò Ojúbọ̀lẹ̀ pẹ̀lẹ́, Ojúbọ̀lẹ̀ pẹ̀lẹ́, ẹgbẹ̀lẹ̀ Ojúbọ̀lẹ̀. Kí ló ṣe wá? Ṣé dúdú kò ló kọ́ yìí? Wọ́n lọ́wọ́ sí lọ. Wọ́n lọ́wọ́ sí lọ sẹ́ni. Ok, ẹ bá mi wọ ẹ bá mi. Driver, fọwọ́ gbé mọ́tò síta. Ẹ bá mi gbé mọ́tò síta. Ọ̀yá gbé mọ́tò síta bàbá rẹ̀. Jíbọ́lá! 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 Àǹtí mi, ìdákẹ́ má sunkún. Ṣé ẹ fẹ́ kó ṣe ayé léṣe lórí ọ̀rọ̀ lẹ́yìn mi? Jẹ́ ìfẹ́ kó ṣe ra mi léṣe. Kí ló dé tí ìfẹ́ kó ṣe ra mi léṣe? Odidi ọmọ kú, ọmọ tí mo ní oyún ẹ̀sìn fún mi lóṣù mẹ́fà. Tí mo tọ́ tí mo gbé dání. Owó tásìkò kí n máa jẹ wọn mọ́. Kí n máa rán mi kí inú mi máa dùn. Ọmọ wa fòṣọ́ lé òkú. Òun ní kí n má sunkún. Jẹ́ ìfẹ́ kó ṣe ra mi léṣe. Má yẹ kí n bínú sí ẹ o. Ẹ jẹ́ sun ẹkún mi o. Má jẹ́ n bínú sí ẹ o. Ẹ wo ìyá Jíbọ́lá. Àròkàn ní mò ń fẹ́ kó ẹ̀sùn dákẹ́. Ẹ mọ̀ sunkún mọ́ ẹnu ojú yín nù. Ẹgbẹ́ ojú yín nù. Ìyá Jíbọ́lá, ẹ má sunkún mọ́. Èmi mọ̀ kíní kan wípé ọmọ tó bá máa sinmi báyìí kì í kú lójú ẹni. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run, lágbára níbi ọmọ tó dẹ̀ máa dúró sí yín, òun Ọlọ́run máa ṣe fún yín. Ẹ bá mi sọ fọlọ́run. Ẹ má sunkún mọ́. Ẹ ṣe ń pe orúkọ Ọlọ́run lè mú sí Ọlọ́run. Ẹ bá mi sọ fún mi tó ṣe fún mi yóò dáa. Ẹ bá mi sọ fún mi tó ṣe fún mi yóò dáa. Odidi ọmọ kú lọ́jọ́ ẹ̀mí mi. Ọmọ tó yẹ kí n máa rí kí inú mi máa dùn. Kí wàá ní ìfọkọ̀ mi? Kí ni mo jókòó sí ìwà ìfúnná? Kí ni mo gbẹ́yìn fúnná? Ẹ wá ní pé ìtura rẹ̀ máa ṣe nígbà wo? Nígbà wo? Àǹtí mi. Nígbà wo ló fẹ́ ṣe tó máa dáa? Àǹtí mi. Nígbà wo ló fẹ́ ṣe tó máa dáa? Ètò náà ṣe fún mi yóò dáa. Àǹtí mi. Nígbà tó ń lọ lọ́rùn. Ẹ bá mi wọ́n lọ́rùn ní ṣe àǹtí mi. Ẹ bá mi wọ́n mọ̀ mi ẹjọ́. Ìyá Jíbọ́lá lọ́lẹ̀ ní sùúrù o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó lọ́wọ́. Sórí ọ̀rọ̀ ilé ayé. Ẹ̀dẹ́ báyìí lọ́lọ́ fi ṣe fún wọn. Ọkọ̀ mi yóò láyé. Bọ́lá bá sì wá àǹsí rere, àló ń ṣe bí. Tẹ̀tẹ̀rà mọ́ àdúrà. Mọ́ gbàdúrà lóòrèkóòrè. Kò sì mọ̀ yí pé gbogbo tọ́da Ọlọ́run ó ṣe fún wa. Sọ́gbọ́n mi lọ́lù ní ṣòro. Ó ti gbàgbọ́ náà bọ̀ mí o. Ó ti gbàgbọ́ náà ṣùgbọ́n ṣèbí gbà tí gbogbo yín bá rẹ̀ mí nìkan ló máa ń fi ilé. Ẹ wá ní ìgbàgbọ́ náà. Ó ti gbàgbọ́ náà. Ẹ gbàgbọ́ náà ti jẹ́. Mo ti gbàgbọ́ náà. Ó ti gbàgbọ́ kú. Ẹni tí gbàgbọ́ náà mo ti gbà fún. Mo ti gbà fún. Mo ti gbàgbọ́ náà. Mo ti gbàgbọ́ náà. Mo ti gbàgbọ́ náà. Mo ti gbà fún. 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 Ẹ bá mi sọ fún pé mo gbà fún. Adé, ọkọ mi,
ọmọ ẹlẹ́rìn mọ̀sá mo dọ̀gbọ́n ẹnìkan ṣòro ìmọ̀ràn ẹnìkan ò jọ bọ̀rọ̀ ìmọ̀ràn kan tẹ́nìkan dá orí asán ni lágbára ọlọ́run ànírògùn ìbànújẹ́ nínú ilé ìmọ̀ àmì mọ́ mi gbogbo èkó lọ́wọ́ pátá lọ́lọ́run máa dẹ̀ bá wa dá padà láìkẹ́ ọkàn pẹ̀lẹ́ ọkàn mi kárí ǹjẹ́ o mọ̀dí tí mo ṣe ń ṣe gbogbo àdúrà yìí mi ò mọ̀ lórí ọkọ tó fẹ́ fẹ́ ni ọkọ mi ìfẹ́ ká ṣe láláriwo wo mò ń kẹ́lẹ́ ni o ṣé o mọ̀ yìí pé wọ́n ní pé àtòkèrè jíjìn báyìí lójú jíjìn tí mẹ́kún ẹ̀sùn ṣàánú mi. mọ́mí ẹ ṣe but ṣé mo ní ìdámọ̀ràn ṣábàì. mo ti gbára mi lámọ̀ràn ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé tọmọdé bá ṣubú àwòwájú tágbàlagbà bá ṣubú àwòyìnwó láti mọ nǹkan tó gbé ṣubú. but mọ́mí ọkọ méjì láàrin ọdún 5 tó bá possible kí n lọ sílé ọkọ yẹn láì tiẹ̀ ṣe mọ̀ mí mọ́ rárá ẹ jẹ́ n bẹ̀rù mi kí n máa lọ Àníkẹ́ túbọ̀ máa fàdúrà ràn mí lọ́wọ́. ọkọ mi mú kúkú ń gbà á kọ́lọ̀ nǹkan bá wa gbà jálẹ̀ lọ́wọ́ àmì lágbára ọlọ́run ṣe ní fojú sunkún kan àmìrà burú ṣùtì bọ́ gbogbo ìbànújẹ́ pátápátá ni wọ́n bá mi sọ dẹ̀ báwo dẹ̀ wá ni àwọn nǹkan tó kù tó yẹ ká ṣe. Picking. Àwọn olóúnjẹ àti ẹ̀ṣẹ̀ oúnjẹ díẹ̀ fáwọn èèyàn díẹ̀. Oúnjẹ ẹ gbàgbé ẹ. But ṣé dájú ò ní dé mọ́ ni? Bàbá ẹ̀ ó máa dé mo ṣàmú irúṣẹ́ tó ń ṣe àkókò dé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ bá wa láyé àti àlàáfíà. Àmì bọ̀ wọ́n ti ń pẹ́ jù ọ́. Ní orúkọ Jésù Kristi, lé agbára ẹ̀jẹ̀ Jésù Kristi, Olúwa ṣe àṣepinnu ayé arábìnrin, Olúwa ṣẹ́ ògo fún un. Bàbá, Olúwa jẹ́wọ́ ara rẹ̀, Olúwa fògo rẹ̀ hàn. Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ ká jókòó. Madam, bí mo ṣe ń gbàdúrà fún arábìnrin, mo rí wípé arábìnrin yìí wà ní hílàhílò kan. Bẹ́ẹ̀ ni alàgbà, báyìí ọkọ méjì ló ti kú mọ́ lórí. Ṣé rí, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kankan wípé kò sí bí ogun ṣe le tó tọ́lọ́run ò lè ṣe. Nǹkan tá a fẹ́ ṣe kò pọ̀ torí pé Ọlọ́run ló ní iṣẹ́, kì í ṣàwa la máa ṣe. Arábìnrin, ẹ máa gba àwẹ̀ ọjọ́ 7, àwẹ̀ funfun dẹni. Tí ẹ bá ṣe ń gba àwẹ̀ yìí, àwa náà máa bá gbà nínú ìjọ wa ń bẹ. A máa fi àdúrà tì ní agbára ti Jésù Kristi ti Násárẹ́tì kí ó tó pé ọjọ́ 7 ìyanu á ṣẹlẹ̀. Àmín o. Ẹ ṣé alàgbà, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. Alàgbà, ṣé èmi náà lè bá gbà nínú àwẹ̀ náà? Kò sí problem. Ṣé rí, ta bá ń báyàn gbàwẹ̀ báyìí, ó máa ń ṣiṣẹ́ inú ayé ẹni tó bá ń báyàn náà gbàwẹ̀, torí ńgbà míì a máa bá ogun ayé èèyàn náà pàdé tó lè máa ṣẹ́. Kò sí problem. Ẹ lè bá gbà, àwa náà bá gbà. Mo nígbàgbọ́ pé lórúkọ Jésù Kristi Ọlọ́run á ṣiṣẹ́ ìyanu. Jésù Olúwa wa. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó, má fi ṣe kòńgẹ́ mi o. Bó tilẹ̀ wù ó kéré ó mọ́ tó, má fi ṣe kòńgẹ́ mi o. Yàmíyá ìdààmú onílé ńlá tí ń filé rẹ̀ níní lára. A máa ń pọ̀rọ̀ elówè onáró emu. Ọkọ kìíní kú, ọkọ kejì kú, kẹta tó wà kú. What is happening? What could be responsible for this?
lágbádá bó tilẹ̀ wù ó kéré ó mọ̀ tó ikú ọkọ àmúbọ̀ aya ìdààmú àjálù orí burúkú àfààtó mi ò fẹ́ ẹnu ẹni la fi ń pọ̀ méje o elédùn àdàkùn mọ́dà sí mi lágbádá bó tilẹ̀ wù ó kéré ó mọ̀ tó má fi ṣe kò bẹ́ẹ̀ lọ. Ojú tó máa sunkún mọ́ṣú ti wá. Má sunkún mọ́. Jù. Ìyá Jọlá, kí ló ṣẹlẹ̀ sí Jọlá? Kò yé mi náà. Kò yé mi o. Why? God, why? Why? Kí ló ń ṣẹlẹ̀? Kò yé mi o. Why? God, why? God, why? Má dá sí mi lágbádá. Listen. Nígbà tí ìṣe pé mo láyé, ó lọ́mọ òjábọ́ lẹ́yìn àṣẹṣẹ. Níbi ẹ̀ṣẹ̀ pé mo lóògùn abẹ́ni sí, bàbá security ni mo kò ní question tí mo béèrè ní kò dáhùn. Ṣé ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ nígbà tó mọ àbọ̀ mo jábọ́? Simple. Sórí bàbá gateman yẹn, a bọ́ sà, a wá sọ fún mi sí, bóyá ojú ẹ̀ lọ́mọ ṣe jábọ́ lẹ́yìn mi. Ìgbà tọ́mọ yẹn jábọ́, a sọ fún mi. Bàbá security. No. Take it easy. Ṣùgbọ́n àwọn bàbá yìí, ṣùgbọ́n ṣàmọ̀ pé mi náà ò lóògùn. Àwọn bàbá tó ń ṣe gate mine wọ́n máa ń gbowó tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á jáde wọ́n á lọ béèrè solution ní nǹkan tó bá béèrè sí ló ń wá. He said that I should just ask you pé ṣé ọmọ ń jábọ́ ọmọ ò jábọ́ so I lè mọ way forward. You don't have to do that now. Man, tó bá béèrè ọmọ yẹn tó bá lè kọ́ ní tìlẹ̀ fún ọ tó ní talk. Look, jẹ́ kí n sọ fún ẹ kó yọ ọ̀dọ́ ṣọmọdé mi mi ṣe bébí o fi mí sílẹ̀ bóyá mo jábọ́ lẹ́yìn mi fi mí lẹ̀. Walking away. And all we're doing is for our best. Oh, jáde mo tún bẹ́ẹ̀ ìṣòro lọ, which means o kàn ń dọ̀jú mi. Ìwọ ló mọ̀, I don't know. Ọ̀rẹ́ mi, can you imagine? Ṣùgbọ́n ìpè òótọ́ lọ́rọ̀ àwọn àgbà wípé tí ìyá ńlá bá gbé ní ṣánlẹ̀ kékeré àdèmàgún rí ẹni. Kí ló tún ṣẹlẹ̀? Lórí ọ̀rọ̀ Jọládé yìí náà ni tó bá rí oríṣiríṣi terms tó tẹ̀ wá fún nísìn. Ordinary gate man ló pe dáàdì Jọládé. Ó sọ fún dáàdì Jọládé wípé Jọládé jábọ́ lẹ́yìn mi lọ́kọ́ ṣe ń kú mọ́ lórí. Irú kàtìkàtì wo nìyẹn? Kí ni gbogbo nọ́nsẹ̀nsì yẹn? Ìwọ náà rí i pé nọ́nsẹ̀nsì ni. Ó tẹ̀ wá mọ̀ yìí tó wá sọ. Wọ́n ní tèmi bá fẹ́ kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kó dópin. Èmi ṣe yìí. Mo ní láti gbé ẹbọ ní ìhòòhò láàrin ọjà. Sórí, tí wọ́n bá tẹ̀ sọ fún mi pé kí n gbé ẹbọ yẹn ní ìhòòhò, èmi ò lè gbé anything ẹbọ. Mi lè gbé o. Ìhòòhò láàrin ọjà ìyẹn ní dẹ. Ó ní dẹ. Àmọ́ ṣá ọ̀rẹ́ mi, a kì í tó rẹ ní bá gbélé ká má tọrọ ọba rẹ̀ ní sọ. Sórí, Yorùbá ní wà pẹ́ láyé, ojú ẹ̀ ò ní rí bí ìkọlẹ̀ yẹn máa fowó múnú ẹ̀ o. Olórin kan tó máa ń kọrin, ó ní ẹni tó wáyé wá ṣe rere, ó wáyé wá jagun ni. Olúwa ní Ṣọlá ọ̀rẹ́ mi, wàá gbé ẹbọ ẹ̀.
èmi ò lè gbẹ̀bọ̀ mi ò lè gbẹ̀bọ̀ wá gbé e tó o bá ti èrò tẹ́ni kankan ló ti jọ́ láàdé ọmọ ẹ̀ ó mọ̀ wípé ilé ọkọ mi ni mo wà ilé ọkọ mi ni mo jókòó sí ọmọ ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọdékìtì wá gbé nǹkan tá a ti fi 20 ọdún fi 30 ọdún kó jọ kẹ́rin lẹ́ni máa wá jókòó kó máa wá jọrọ̀ bẹ̀ tó o bá tiẹ̀ ṣe nítorí tara ẹ̀ ó lè ṣe nítorí ọjọ́ ọ̀la ọmọ yìí ọmọ náà á dẹ̀ mọ́ rí o lágbára Ọlọ́run tẹ́ bá dẹ̀ gbé ẹbọ náà ẹbọ á fin ẹbọ á dáa. ṣòro nítorí ọ̀rọ̀ tó sọ ni mo ṣe fẹ́ gbẹ́ bọ̀ yìí wá gbé ṣe mo dúpẹ́ nígbà tí tí àwọn wá bá mi jù náà fún ọjọ́ tó kò lè mú ọ. Madam Dixon, how might there be should be doing right? Madam Dixon, why there be should be doing right now? Kí ni mo lè ṣe fún mi? Tí kòkó mi wọlé. Madam, no now. Mi ní gbé máa kí ni gbé máa. Okay. Nurse Bimbo. Nurse Bimbo. Yes, doctor. Bá ń gbé Mr. District kan wọlé.
Call your number. Honey, but látàárọ̀, why? I love you, baby. Sorry, push, please. Please. Add more. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ bí ọkọ̀ Jọládé tún kú again. Ìwọ lọ́hùn àgbéláyé mi o, ìkúnlẹ̀ abiyamọ o. Kí ni wọ́n fẹ́ ṣe báyìí? Hey. Ìwọ lọ́hùn mo máa gbé láyé mi o. Àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́. Àǹtí mi, Dixon again? Dixon kú. Ó tún ti kú. Níkẹ́ Dixon kú. Dixon ti kú. Níkẹ́ ó ti kú. Again? Again ni o. Again ni o. Lọ́wọ́ ìmọ̀ mi tó jẹ́ wá. Ìmọ̀ mi tó jẹ́ wá wọ́n náà. Àǹtí mi. Kò í ṣe kò tí à ṣe o. Okay. Níkẹ́, má sọ okay. Níkẹ́ solution ni kò jẹ́ àwọn tọrọ tó wà lẹ́yìn. Níkẹ́ ìwọ náà má tún sọ okay. Ọmọ tí ó dògún tí ó Ọlọ́run tí ó dìbò tí ó dìgbà Ọlọ́run Ọlọ́run má fi mí òbí mi lẹ́. Àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́, àrídùnnú ni kí n jẹ́. Omi ẹni rẹ̀ o. Sista, ẹ dákẹ́ má sunkún mọ́. Mi sunkún mọ́. Kí ló ní kí n ṣe tí mo ṣe? Wọ́n ní kí n fárúpalẹ̀, mo fárúpalẹ̀. Ìtàlẹ̀ tún jẹ mí. Wọ́n ní kí n fi ìtọ́pàjà, mo fi ìtọ́pàjà. Jẹ́sẹ̀jẹ́sẹ̀ ò jẹ́ gbádùn. Ọlọ́run o, irú orí wo wọ́n fẹ́ kọ́ sí gbẹ̀dùn yìí báyìí o. Mama Jọládé, ẹ bá take it easy. Ọlọ́run á dùn yín nínú. Ó dùn mí nínú náà ní báyìí. Àbí ó dùn mí nínú ni. Wọ́n ní kí n gbàwẹ̀, mo gbàwẹ̀. Wọ́n ní kí n wẹ̀wẹ̀ odò, mo wẹ̀wẹ̀ odò, mo wẹ̀wẹ̀ odò. Wọ́n tún ní kí n gbẹ́bọ láàrin ọjà ní o. Mo máa gbẹ́bọ. Bàbá kì í ti wá nù. Ta ló wá ṣe rẹ̀ lé ìfún mi o? Ta ló ṣe rẹ̀ lé ìfún mi o? Èmi. Mo ti ṣe lẹ́dàá rẹ̀.
sorry sista mi ẹ jẹ́ kí n rí yín. mo ti dàgbà ọ̀rẹ́ mo ti ṣe lẹ́dàá ẹ̀ jẹ́ o lè dáríjì mi báyìí. Èṣù ni o. Bá ṣe o. Ṣùgbọ́n mi ò tètè mọ̀. Lọ́dún náà lọ́hùn. Bí eré nìmí àtọkọ mi fi ọ̀rọ̀ náà ṣe lọ́jọ́ náà lọ́hùn. Lẹ́yìn ìgbà tí mo dé ní at hospital. Yes, and tó bá fi lè fi fún mi lọ́kùnrin, I'm promising you a super gift. Ẹ jẹ́ irú gift wo lè fẹ́ fún wa o? Oh God! Wait. Mo máa fún ẹ ní blank check. Really? Yes. Kò dẹ̀ tó kọ anything sí. Wà á kọ́ béèrè balance l'account mi. Then kó wá kọ to the last 0. Lẹ́yìn ìgbà náà, níṣe ni mo rò pé mo lè ṣe ohun gbogbo pẹ̀lú agbára àti ipá mi, láì mọ̀ wípé bó ṣe ohun Elédùmarè ló ń ṣọlá, bó ṣe ohun bàbá mi òkè ló máa ṣògo. Ọ̀rẹ́ mi pè mí, ó lóun ti wà nílé ìwòsàn, bóun rọ̀bí lọ́wọ́. Nígbà tó dẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan tá a máa ń ṣe, àjọ máa ń ṣe papọ̀ ni. Èmi náà tẹ̀kọ̀ létí, mo gbalé ìwòsàn lọ. Nígbà tí mo délé ìwòsàn, mo dàbí ọgbọ́n, mo ní kán induce mi. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa gbé ṣe ẹ̀ dé, Ṣèyí ló kọ́kọ́ rọbí. Ṣùgbọ́n èmi ni mo kọ́kọ́ bímọ. Ṣèyí bí ọkùnrin, èmi bí obìnrin. Léyìí tó lòdì sífẹ́ ọkọ mi. Mo wá dàbí ọgbọ́n. Ó dẹ̀ jù, ó dẹ̀ ṣàánú. Mo lè bá mi ronú sọ̀rọ̀ ọmọkùnrin tí mo bẹ̀ sọ láti yẹjọ́ yìí. Ò dẹ̀ jù ọ́. Àǹtí mi, ìyẹn máa le díẹ̀ o. Ṣé ẹ mọ consequence ẹ̀ ṣá? Àbúrò mi má jò lè. Jọ nítorí Ọlọ́run má jò lè. Ṣàánú mi. Ṣàánú mi. Wọn náà ní rí tó máa gbé ẹ kúrò láàyè. Jọ mo falájọ bíbí ẹ jọ. Ṣàánú mi. Nǹkan ńlá nìyẹn o. Àǹtí mi. Anyway, màá try ṣá. Iṣẹ́ olóòrùn, iṣẹ́ mo dúpẹ́, iṣẹ́ gan. Àǹtí mi, mo ṣe kúrò níbi tán tí mo padà sí labour room ní ọ̀rẹ́ yín bí ọmọkùnrin o tí mo fi exchange fún yín. Olúwaníṣọlá, ọ̀rẹ́ mi, ọmọ ẹ̀ ló fi exchange fún mi. Níkẹ́.
Ọlọ́run jẹ̀dá lọ ẹni tó bá ń yọ̀ lẹ́dà ohun burúkú a máa yọ ọrùn wọn ṣe mo change ọmọ to satisfy my own selfish interests to make my dreams come true ọmọ látijọ́ tí mo ti bí ọmọ náà kò fi mí lọ́kàn balẹ̀ láti àárọ̀ dalẹ́ rí títí tó fi jáde láyé. mo mí ìwọ ó ṣe eré lè tán fún mi ó wà láì wọ ìwọ pa ìlú láì ẹ ṣe sùúrù ìwọ pa ìlú láì pàṣẹ ẹ ṣe sùúrù ọ̀gá mo mí. Jọlá Jọlá Jọládé ó mà ṣe o Jọládé jábọ́. àbíkú fẹ́ lọ lóògùn dèdè. Ọlọ́run tó jẹ́wọ́ fún mi wípé ẹni tí ò yẹ òun ò sì dá kójú ọgbọ̀n ṣẹ́jú tí wọ́n fi gbé Jọládé wá kí mi mo gbé Jọládé pọ̀ Jọládé jábọ́ lẹ́yìn mi. àbíkú wọn fẹ́ sọ lóògùn dèdè. ṣe mí lọ́lú ọmọ wá ṣe mí lọ́lú ọmọ má fi mí pa òbí mi lẹ́kùn àrídùnnú ni kí n jẹ́ àrídùnnú ni kí n jẹ́ àrídùnnú ni kí n jẹ́ o fáwọn òbí tó bí mi. Ó yá ṣe mí ṣe mí ṣe mí lóòlù ọmọ o ọmọ tí ó dògún tí ó dọ́gbọ́n.